wòye ẹ̀yin èèyàn wa, ìròyìn Yorùbá rèé tó ń dé sétí ìgbọ́yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Ṣẹ́gun Prime lórúkọ tèmi. Ẹ̀rí pé tọ́jọ́ mẹ́ta tẹ gbóhùn wa bí, pàápàá jùlọ ní ọdún 2018 tá a wà yìí. Ààwẹ̀ ló fà á o, ààwẹ̀ ti wà á ta láti ìbẹ̀rẹ̀ ọdún. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣẹ̀ṣẹ̀ parí ààwẹ̀ ni mo wá wò pé báwẹ̀ ṣe parí báyìí kémi gan wá ṣe kí ni kí wá ròyìn nǹkan tójú mi rí. Bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ ní ọdún 2018 yìí, a fẹ́ ṣe lára ọ̀tọ̀, a fẹ́ ṣe gbogbo nǹkan lọ́tùn látàrí wípé àwọn aráalé wọ́n kọ̀wé sí wa o. Wọ́n lé àwọn kan wà tí wọn ò gbọ́ Yorùbá, wọ́n sì sọ pé àwọn kan wà bọ́ọ̀ tiẹ̀ gbọ́ Yorùbá wọn ò lè kà, wọn ò lè gbọ́ nǹkan kan. Nítorí tiwọn la ṣe gba àwọn afọwọ́sọ̀rọ̀, ìyẹn ni àwọn afọwọ́ṣàpèjúwe. A ti gba ọ̀kan nínú wọn, òun ló máa bá wa bá ṣe ń sọ lédè Yorùbá, yóò máa bá a fọwọ́ ṣe àpèjúwe bá ṣe ń ka ìròyìn sí yín létí. Àwọn ti wà lórí ètò pẹ̀lú wa lọ́jọ́ tòní. Bí mo ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà rí, bí mo ṣe ń sọ lọ́ọ́ ṣe. Ẹ jẹ́ kémi náà sáré kí wọn lédè ìlú wọn. Ó ti yé yín, ó yé yín, ẹ jẹ́ padà sórí ètò. Lónìí ìròyìn pọ̀ lọ́pọ̀lọpọ̀ yanturu, ṣùgbọ́n torí àkókò àwọn mẹ́nubà díẹ̀ nínú àwọn nǹkan tá a fẹ́ sọ ni. Ẹ jẹ́ àkọ́kọ́ lọlé agbódo náà, ẹ jẹ́ àpolówó ọjà, mò ń bọ̀. Ẹ káàbọ̀. Nínú ọ̀sẹ̀ tí a fẹ́ mú yìí ni a fẹ́ ṣe ọdún àwọn olólùfẹ́ tí a mọ̀ sí Valentine. Àwọn kan á máa pè ní Valentine, àwọn kan á máa pè ní Valentines, kò sí èyí tẹ́ pé tí yóò jẹ́ o. Ṣé ẹ rí nínú ọ̀sẹ̀ tá a wà yìí bákan náà? Ṣé nǹkan tí mo sọ lẹ́ ń sọ yẹn? Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ gbọ́ ẹ̀yin ará ilé. Ṣé bó ṣe jẹ́ kó ṣe lọ́ ṣe ń ṣe yìí? Èmi ò mọ̀ o, ẹ jẹ́ máa ka ròyìn mi lọ. Nínú ọ̀sẹ̀ yìí tá a wà yìí náà ni àwọn ọkùnrin wọ́n máa sapá láti rí pé àwọn bá ọ̀rẹ́bìnrin wọn àbí ìyàwó wọn wọ́n bá jà o látàrí wípé wọn ò fẹ́ ra nǹkan fún obìnrin ọ̀hún fún Valentine. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn obìnrin náà wọ́n máa sapá láti rí wípé kò sí ìjà láàárín àwọn àti ọ̀rẹ́kùnrin àbí àtọkọ wọn nítorí pé àwọn gan fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ gba èyí tá a mọ̀ sí gift fún Valentine yìí. Ṣùgbọ́n àwọn obìnrin kan wá wà tó ṣe wípé wọn ò tiẹ̀ ní ẹni tí yóò ra nǹkan kan fún wọn fún ọdún Valentine o. Nítorí náà wọ́n wá ṣe kí ni, wọ́n wá kájọ, wọ́n bànújẹ́. Ẹ jọ̀wọ́ ẹ̀yin obìnrin, ẹ má bànújẹ́ o, ẹ má kájọ o, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó tì yín lọ sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe o. Bẹ́ẹ̀ bá rẹ́ni tó máa ra nǹkan fún yín fún Valentine, ẹ̀yin náà ṣe kí ni, ẹ yọ owó nínú àpò ara yín kẹ́ lọ ra nǹkan tó wù yín, nǹkan tẹ́ ẹ bá fẹ́ fún ara yín, kẹ́ dẹ̀ kíra yín wípé happy Valentine, kò sí èèwọ̀ ńbẹ̀. Ẹ̀yin ọkùnrin náà kẹ̀rẹ́, ẹ má lọ yáwó láti fi ṣe wípé ẹ fẹ́ ṣe kí ni, ẹ fẹ́ ra nǹkan fóbìnrin o. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ. Yorùbá bọ̀ mi ì mọ ibi tó ń lọ tó ti ń bọ̀, ṣùgbọ́n wọ́n bọ̀ wọ́n ní ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ, ẹ má lọ yáwó látàrí wípé ẹ fẹ́ ṣe kí ni, ẹ fẹ́ bùgá, ẹ fẹ́ ṣe kí ni wípé ẹ̀yin náà ṣe kí ni, ẹ̀yin náà wà ńbẹ̀. Ẹ má para yín nítorí ọdún yìí o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, Valentine wá ó máa lọ o. Gbèsè tẹ́ ẹ bá jẹ sílẹ̀ ó máa ṣẹ́kù. Ẹ yára yín ní ọpọlọ. Owó tí mo ní òun ni mo yá yín yẹn o. Ṣé mo sọ dáadáa? Arákùnrin ẹ jọ̀ọ́, olótùú ẹ dákun ẹ jọ̀ọ́. Èmi ò rò pé nǹkan tí ọ̀gbẹ́ni yìí ṣe òun ló jẹ́ kó máa ṣe o. Bó ṣe ń ṣe báyìí ló ń ṣẹ́jú ló ń ṣẹ́mú, ó ti sú mi. Ṣé ó lè máa lọ? Ṣé kó máa lọ? Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kó máa lọ. Arákùnrin èyí tẹ́ ẹ ṣe náà tó. A máa rí yín tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ máa lọ, ẹ ṣé, ẹ kú fẹ́, ẹ ṣé, ẹ máa lọ. Ó dàbọ̀. Ẹ má bínú jàre ẹ̀yin ará ilé torí kò yé mi bóyá nǹkan tọ́gbẹ́ni yìí ṣe bóyá ògidì ni àbó òfegì. Nítorí ẹ̀ mo ṣe ní kó máa lọ. Ẹ jẹ́ kó ku èmi àti yín kájọ máa sọ ní tùbínùbí kó ba lè máa yéra wa. Ṣó yé yín? Ẹ máa bá mi ká lọ. Ìròyìn pàjáwìrì kan ló tún wọlé tọ̀ wá o. Eléyìí dá lórí arákùnrin kan tó ló pa apínlégbé rẹ̀ látàrí wípé ìyẹn ń béèrè wípé ọjọ́ wo ni ó ṣègbéyàwó. Ó lù ú pa ni o, ó lu apínlégbé rẹ̀ pa látàrí wípé ó ń béèrè when will you marry, when will you marry, when will you. Ìgbà tó sú arákùnrin ló bá mú, ló dì í lẹ́sẹ̀, ló lù ú tìpátìkúùkù títí tó fi pa o. Ìgbà tí mo gbọ́rọ̀ yìí àánú abiyamọ ṣe mí, mo ní eléyìí ò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Torí níbi tí àwa ti wá, ibi tó ti gbé tó àwa dàgbà, àwọn ọ̀nkú àtàwọn àǹtí
tẹ bá ti rí ọmọ obìnrin tó bá ti ń wọ bíi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dínlọ́gbọ̀n báyìí tó bá ti ń wọ bíi 25, 26 ojoojúmọ́ lọ́mọ máa béèrè when will you marry, ọjọ́ wo ló máa mọ́kọ wá, ọjọ́ wo ló máa ṣègbéyàwó. Wọn ò ní jẹ́ kéèyàn ní ìsinmi. tẹ bá rí ọkùnrin náà tó bá parí kọ́lẹ́jì báyìí tó bá wá ṣe àṣìṣe láti ríṣẹ́ lásán tí ẹ bá nìyẹn, torí wọn ò ní jẹ́ ó sinmi o. wọ́n máa sọ fún pé o dẹ̀ ti ríṣẹ́ sẹ́yìn, ó dẹ̀kù kó wá gbéyàwó, ọjọ́ wo ló máa fẹ́ yàwó, ọjọ́ wo ló máa gbéyàwó wá sílé. ẹ dákun, ẹ má lé àwọn ọmọ ẹ ní eré àsápá o, ẹ jẹ́ kó jayé wọn. ẹ jẹ́ sáré fẹsẹ̀ kan dé orílẹ̀-èdè Nàìjíríà o, ká sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n ńlá Nàìjíríà tí a mọ̀ sí Big Brother Naija, èyí tí wọ́n ṣe ní orílẹ̀-èdè South Africa lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń bá yín sọ̀rọ̀. Pàápàá jùlọ a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀gbẹ́ni Tóbi àti Sisi Pẹlẹbẹ tí a mọ̀ sí Sisi. Àwọn méjèèjì wọ́n ti ń ṣe oríṣiríṣi nínú ilé yẹn, àfi bíi wípé Sisi ti fi nǹkan sí inú oúnjẹ fún Tóbi o, àfi bíi pé ó ti ro ẹ̀fọ́ fún o. Tóbi tó jẹ́ ọmọkùnrin tó bálángá tó bàlágà tó dálángá-jíá tó ṣe ń wò lójú tó ṣe ń rí lára, ó sọ̀rọ̀ ẹ̀ di mùmú, ó sọ̀rọ̀ ẹ̀ di dọ̀dọ̀yọ̀, ó wá ń tẹ̀lé Sisi káàkiri àfi bí ẹni pé kò róbìnrin rí. Kò yé wa o. Àwọn àpéjọpọ̀ èṣù Yorùbá tí a mọ̀ sí Yorùbá Dìmọ̀ wọ́n ti ń kọ̀wé sí Tóbi o. wọ́n sọ pé Tóbi, eléyìí tó ń ṣe yìí ó burú jáyìí o, kò jẹ́ kó máa hùwà báyìí o. A ò mọ̀ bóyá ó gbọ́, ṣùgbọ́n bó bá ṣe ń lọ a máa mú wá sétí ìgbọ̀n yín, ìyẹn tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. ẹ jẹ́ á kọjá sí orílẹ̀-èdè Amẹ́ríkà, níbi tí olórí orílẹ̀-èdè ọ̀hún ọ̀gbẹ́ni Donald Trump, ọlọ́wọ́ ayárabíàṣá tí a mọ̀ sí Twitter finger, asọ̀rọ̀sọ bótò, ẹnu ń já wáyà, ó ti jẹ olórí orílẹ̀-èdè yìí fún bí ọdún kan o. ẹ̀yin èèyàn wa, báwo lẹ ṣe rí bí? ṣé ẹ̀ ń gbádùn Donald? ṣé ẹ̀ ń gbádùn ọ̀gbẹ́ni Trump yìí tó ṣe jẹ́ pé tá a bá jí lówùúrọ̀ kan báyìí ọ̀tọ̀ nìkan tá a máa gbọ́, ojoojúmọ́ ìròyìn tuntun ni lójoojúmọ́. ẹ wo, ẹ tí ì rí nǹkankan bí àṣà ọ̀rẹ́ mi kan ni, ó ní ẹ tí ì rí nǹkankan, ẹ máa bá wa ká lọ. ní orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà là ń gbọ́ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ yẹn lánàá yìí. ọ̀gbẹ́ni ẹlẹ́nu mọ́skìlù tí a mọ̀ sí Elon Musk, ó ti ṣe kíni o, ó ti fi ọkọ̀ bàálù alágbára ìyẹn ayárabíàṣá ó ti fi ránṣẹ́ wọnú òfurufú o. tí ò bá yé yín, à ń sọ pé ọ̀gbẹ́ni Elon Musk ó ti ṣe kíni, ó ti fi rọ́kẹ̀tì ó ti fi ránṣẹ́ lọ sí òfurufú o. èmi tí ẹ̀ ń wò wípé bó ṣe ń lọ sínú òfurufú báyìí bóyá yóò pàdé àwọn áńgẹ́lì lọ́nà. jọ̀ọ́ bó bá mi pàdé áńgẹ́lì tó ń píre, bá mi sọ fún pé mò ń dúró, owó gbẹ̀mù tí bàbá ní kó fi ránṣẹ́ sí mi mo sì ń dúró kó bá mi gbé wá. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, bá mi sọ fún wọn bẹ́ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. eré ìdárayá ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ Sunday tó kọjá yìí ó ní wọ́n ṣe ti àṣekágbá ayẹyẹ ìdíje ti bọ́ọ̀lù àfọwọ́gbá ṣùgbọ́n tó ń pè ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí a mọ̀ sí football. wọ́n ṣe ayẹyẹ èyí tí wọ́n porúkọ rẹ̀ ní abọ́ ńlá, eléyìí la ń pè ní Super Bowl. ó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday yìí níbi tá a dẹ̀ ti rí wípé àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Philadelphia, àwọn àṣà Philadelphia wọ́n gbégbá orókè o, that is to say àwọn Philadelphia Eagles àwọn ló ṣe kíni, àwọn ló gbégbá orókè níbi ìdíje yìí o. èyí tó panilẹ́rìn jù níbẹ̀ ni ẹ wò ẹ má bínú, ẹ̀rín pẹ̀kẹ́ mi ni. èyí tó panilẹ́rìn jù níbẹ̀ ni ti arákùnrin aláwàdà adẹ́rìnpòṣúnú tí a mọ̀ gbajúgbajà ní orúkọ rẹ̀ ní Kevin Ọkàn tí wọ́n pè ní Kevin Hart. látàrí wípé bó ṣe parí ayẹyẹ ìdíje yìí ló bá sá lọ síwájú o, ó lóun fẹ́ gorí stéèjì tí wọ́n ti fẹ́ gbafẹ́ gangan. àwọn aṣọ́bodè ní wọ́n wá sọ di India, wọ́n ní nèyí, wọ́n ní kóṣì nèyí, wọ́n ní kò jọ́, wọ́n ní lónìí kò ló gorí stéèjì o. ló bá ní ẹ mọ̀ mí ni, ṣé ẹ dá mi mọ̀ ni, èmi mà ní, èmi Kevin Ọkàn. wọ́n ní kò jọ́ lọ́jọ́ tòní, padà síbi tó ti ń bọ̀ kó lọ jókòó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé arákùnrin Kevin náà òun náà kò ga jù Go Maltina kan lọ, Shanko Rashidi báyìí ni. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ̀yin náà ẹ wo bó ṣe lọ. ọ̀gbẹ́ni wa níbo ló ń lọ? ẹlẹ́mọ̀ mi ni èmi mà ní, èmi Kevin àmọ́ fẹ́ lọ wọlé síbẹ̀ kí n sọ fún báwo ṣe sọ̀rọ̀. àgbàlagbà níbi kí ló dé, ṣé bẹ̀rẹ̀ pọ̀ ọmọdún mélòó ni mi? ló dẹ̀ kúrú tó yìí. àgbàlagbà níbi ṣé ẹlẹ́mọ̀ mi ni èmi Kevin Hart mà ní. ọmọ wa ò lè wọlé o, kó ṣì dànù. ẹgbẹ́ jẹ́ kí n wọlé àwọn tèmi ló wà bẹ́ẹ̀ náà. ọmọ wa ní kò jọ, mi mọ̀ yá ẹ rí. ó dáńgbà ẹ̀ máa padà síbi tí mo ti ń bọ̀. ẹ rí pé àwọn èèyàn ò dáa, àwọn èèyàn sunwọ̀n. arákùnrin Kevin tó bá dọjọ́ míì ẹ̀yin náà ṣe kí ni, ẹ jókòó jẹ́ síbi tẹ́ wà, tó bá pè yín ẹ má lọ. ìròyìn wo lè jù báyìí lọ lọ́jọ́ tòní o.
ẹ ṣé gan tẹ́ ẹ̀ ń wò wá, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àfaradà, fún sùúrù tẹ́ ẹ ní kí n lọ kí n padà wá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwẹ̀ tí mò ń gbà yìí náà ni a sì ti jáwẹ̀ báyìí, àwẹ̀ ti parí. A máa mú ètò ìròyìn Yorùbá wá sétí ìgbọ́ yín lọ́sọ̀ọ̀sẹ̀. Èmi ni mo wí bẹ́ẹ̀, lọ́sọ̀ọ̀sẹ̀ la máa mú wá. Ẹ jọ̀wọ́ bẹ bá ní ìròyìn tẹ́ bá fẹ́ ká kà, ẹ kọ̀wé sí wa, a máa fi gbogbo ẹ̀ sínú fídíò yìí, ibi tẹ́ ti lè rí wa, tẹ́ ti lè bá wa sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ fi jẹ́ ká mọ̀ tó bá ní ìròyìn tó bá ń gbé yín lọ́kàn, tó bá ní nǹkan tó bá ń wù yín lọ́kàn tẹ́ fẹ́ yẹ ká sọ̀rọ̀ pa. Lórí ètò yìí a ó máa sọ̀rọ̀ pa ìròyìn Yorùbá yìí náà ni. Èmi ọmọ yín ni Ṣẹ́gun Prime. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀. What's up, guys? Thank you so much for watching the video. I really appreciate you. If you enjoyed that video, consider subscribing. In fact, don't consider it, just do it. Subscribe right now, right now, right now, right now. Are you doing it? Are you doing it? Yes, you're doing it. Please leave a comment as well. Leave a comment, let me know what you think, and do share with your friend. Thank you so much. Until next time, I'll see you. It's Shego Prime. Oh, shit.